ọ̀pọ̀lọpọ̀ àṣà wa ó ti ń kú ńbẹ̀ kò rí bẹ́ẹ̀ láìpẹ́ ntọ́jẹ́ máa àṣà wa la máa fi ṣeré àwọn èèyàn wa náà wọ́n bẹ̀rẹ̀ sí máa tẹ̀lé ìlànà àṣà wa nínú eré wọn. nínú ìmúra wa ẹ jẹ́ kó wọ́n mọ̀ pé ọmọ káàárọ̀ oòjíire ni wa nínú ìsọ̀rọ̀ sí wa kó wọ́n mọ̀ pé ọmọ káàárọ̀ oòjíire ni wa nínú ìtẹríba kó wọ́n mọ̀ pé ọmọ sáré jìjọ ìpínlẹ̀. mo ṣe ìlérí fún orílẹ̀-èdè mi Nàìjíríà láti jẹ́ olódodo ẹni tí ó ṣe é fọkàn tán àti olótìtọ́ ènìyàn láti sìn ín pẹ̀lú gbogbo agbára mi láti sa ipá mi gbogbo fún ìṣọ̀kan rẹ̀ àti láti gbé e ga fún ìyìn àti ògo rẹ̀ kí Ọlọ́run ràn mí lọ́wọ́. ẹ̀yin akẹ́kọ̀ọ́ ẹ máa bọ̀ níta. Mo wá láti ilé-ìwé Disilia Standard College ní Ayọ̀bọ. Igi gogoro má gún mi lójú, àtòkèrè láti lọ. Bá mi nọmọ mi kò dénú ọlọ́mọ. Ilé láti ń kẹ́ṣọ́ ròde. A dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe ètò yìí ń pé wọ́n ṣe ètò yìí fún àwọn ọmọdé àti àgbàlagbà láti máa kọ́ wọn ní èdè àti àṣà ilẹ̀ Yorùbá. Mo lọ gbàdúrà sí Ọlọ́run. Sista Rebecca Ekason. Mo ṣe kọ̀kọ̀ ìwúlá rí gbọ́. Sista Rebecca èmi Ọlọ́run ló rán mi sí yín. Ó ní wípé èmi àti yín kájọ papọ̀ kájọ lẹ́kọ̀ọ́ kájọ rúkọ kájọ sọ̀kọ̀ kájọ. Orin mi kọ́, orin mi kọ́ dàpọ̀, orin mi kọ́, ẹlẹ́dà mi kọ́ dàpọ̀, orin mi kọ́ kí o dà, orin mi kọ́ dàpọ̀. Èmi jẹ́ orí yẹn wò, jẹ́ orí yẹn wò dàpọ̀, jẹ́ orí yẹn wò ní, jẹ́ orí yẹn wò dàpọ̀, jẹ́ orí yẹn wò tó máa rò, jẹ́ orí yẹn wò dàpọ̀. Orin mi kọ́, orin mi kọ́ dàpọ̀, orin mi kọ́, ẹlẹ́dà mi kọ́ dàpọ̀, orin mi kọ́ kí o dà, orin mi kọ́ dàpọ̀. Láti fẹ́ gbọ́dọ̀ dàpọ̀. Gbọ́dọ̀ dàpọ̀ àti Sista Rebecca wọ́n bá yí pé láàtọ̀ lóríṣà àgùntàn wọn. Gbọ́dọ̀ dàpọ̀ àti Sista Rebecca wọ́n lọ sọ́dọ̀ lóríṣà àgùntàn wọn. Ẹ̀ka sọ̀sọ̀. Bóyá jẹ̀kọ̀, Sista Rebecca, ṣé ìbínú pé mo ránṣẹ́ pé ìdíje? Pásítọ̀ àbínú. Bóyá jẹ̀kọ̀, Sista Rebecca, mo gbọ́ tí ẹ̀yin méjèèjì tí ẹjọ́ jiyàn lánàá. Ṣẹ́rí tí Ọlọ́run tó bá sún ẹ̀yin méjèèjì pọ̀, ẹ̀dákẹ́dá kò lè yá yín. Pásítọ̀, orin mi kọ́. Orin mi kọ́ dàpọ̀, orin mi kọ́, ẹlẹ́dà mi kọ́ dàpọ̀, orin mi kọ́ kìlà, orin mi kọ́ dàpọ̀. Jẹ́ kó rí yẹn dàpọ̀, 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 jẹ́ kó rí yẹn dàpọ̀. Bí bá tẹ̀ máa wá fún mi, àwọn ajé, this church ran. Ṣẹ̀rí, kó dàpọ̀, kí ẹ bá lè ṣe sùúrù, kí ẹ dẹ́ bá wẹ̀. Nínú ọjọ́ mẹ́ta, Ọlọ́run á ṣe ìyanu ayé.
fẹ́ dẹ̀pọ̀ wọ́n ti parí lọ ẹ bá mi káwọn àga yìí ẹ bá mi káwọn àga yìí. tí a bá ti sọ èdè wa nù a ti sọ̀ràn wa nù nìyẹn ẹni tí ó bá dẹ̀ fẹ́ sọ ìran ẹ̀ nù tí ó fẹ́ kán máa kóhun papọ̀ mọ́ ìran oníran ó ní láti lè sọ èdè ẹ̀ fún àwọn ọmọ ẹ̀ torí pé òòṣà tá a bá ń ṣe tá a bá ń lé ọmọdé nídìí òòṣà náà ò ní pẹ́ parí kò ní pẹ́ parun sódà ó dáa ká kó àwọn ọmọ wa lédè yíbò tí ẹ bá ń bá yíbò gbélé ẹ rí i pé èdè wọn náà máa sọ sọmọ tẹ́yìn bá sọ èdè tí yín wá ní wáyé tẹ́ ń sọ yorùbá yẹn ó dàbí ẹni pé nǹkan míì ni sódà àwa la máa wá kọ̀ la máa jẹ́ kó yé wọn pé èdè wa lédè wa àṣà wa làṣà wa kò ṣeé yí padà. ó bá bá mulẹ̀ èwo bá wù ibà mulẹ̀ èwo bá wù eyín ìyá ojúbọ eyín ìyá ojúbọ nítorí wípé ìdíje ọmọ ògùn nígbọwọ ìyú pẹrẹ ní gbọwọ ọrùn mìíràn ẹ jẹ́ kí ojú mi ṣó. Sister Rebecca, lọ sọ́dọ̀ babaláwo. Baba, 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 baba. Yori, ọ̀rá burúkú ẹ̀ balẹ̀ jọ. Kì í yóò ṣẹlẹ̀. Baba, ìgbà mi, bí mo ṣe tó yìí. Ládé okun àfisọ́nà gan. Mi ò ní. Kí ló ṣe olè ọ̀rọ̀ amúlẹ̀ náà? Yí kí n rí ẹ̀, yí kí n rí ẹ̀, yí. Sori, option méjì ló wà. Ìkíní, èmi àti yẹ. Àjọ máa wá bọ̀ ọjọ́ máa lẹ́bọ̀ ọjọ́ máa rúbọ̀ ọjọ́. O lágbàlẹ́ o lè ṣe. Ṣòwárí kejì, mo máa fún ẹ láti gé. Ọkùnrin kọ́kùnrin, tí o bá ti kọ́kọ́ fojú kú ẹ̀, òun ni adé orí ẹ̀. Bọ́lí kò lẹ́rọ̀ ọkọ̀ fún mi. Okay. Bá a ti ṣe fún ẹ ṣe òfẹ́ ṣe. Èmi làwọn tó ń sọ. Kí lọ́wọ́? Òun ìyanu. Ó ṣẹlẹ̀. Mo ní kí n wá fi ẹbí lórí wọn ni ẹ bá mi kó ká ẹ ká gàyàwó. Pásọ̀ ṣe lẹ́yìn tí mo pa wà tàdúrà Olúwa ṣòun ńlá ẹnì kankan ò lè ṣe ìyọ́nú ti parí. Bàbá ti ṣe o, nítorí náà mo yàn ó ṣe bàbá. Bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀, mo ti nílé, mo ti lọ́kọ̀. Pàápàá jùlọ pàṣẹwé gbẹ̀yìn àyà òjì láyà òjì. Ṣẹ́wárí, ọ̀sẹ̀ òun nìgbéyàwó wa, mo kàn ní kí jẹ́ kó yẹ wípé ìlànà ẹ wọlé o. Sister Rebecca sáré lọ sọ́dọ̀ olùṣọ́ àgùntàn. Ìgbẹ́mí. Yìí ló ṣẹlẹ̀. Wọ́n kọ̀ pé kí ni ṣe.
Rebecca báwo lè ṣe ṣe pásítọ̀ nígbà míì nígbà tí ojú wọn mú wọn mi ni mo bá gba ilé aláwọ̀ lọ babaláwo bá fún mi láti gé wọ́n bá ní pé ọkùnrin kọkùnrin tó bá kọ́kọ́ fi ojú kọ́ mi má sọ ohun tí mo rí rè ní yóò má dákẹ́. Brother Dr. àní láti ọkọ ní ẹ̀yẹ lọ́rọ̀ náà ìyàbọ̀ bá dì yẹ àní láti wọ arákùnrin yìí sọ. Ẹ̀dúrà bàbá yóò kú kọ Jésù àmín bàbá rẹ̀ jẹ́ Jésù àmín gbàgbọ́sílẹ̀ 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 orúkọ Jésù. Ṣé wáyé báyìí? Alákùnrin ní sùúrù kí ló wà alákùnrin ní sùúrù kí ló wà lọ́wọ́ mi yìí? Bible. Praise the Lord! Hallelujah. Pásítọ̀ ẹ wo ẹ tẹ̀lé mi lọ sí di mọ́tò òsì fún ilé àkàrà yín mo ráyè ẹ tẹ̀lé mi sí ẹ wo sáré pẹ́kà mo fi ilẹ̀ pẹ̀lú wàhálà yín. Wọ́n tún ò ṣe lọ eyín ò ṣe padà sí kí ni màá ṣe báyìí? Àǹtí kéde máa wo èmi náà dẹ̀ bá dò ẹjọ́ ẹ̀kọ́ tí ẹ̀ ńlá bá gbé ní sọ́lẹ̀ kéékèèké á tún máa gorí ẹ̀. Ọlọ́run ló ń wọ́kọ̀ Ọlọ́run ló ń wọ́kọ̀ bàbá lè ṣe é fún mi o ọwọ́ yìí lè lọ. Programme yìí ó jẹ́ programme tó yẹ pé wọ́n fi ràn wá lọ́wọ́ ni fún àwa tá a ti rí àwọn eléré mi bírò àná tó kọ́kọ́ jẹ́ ojú àkọ́kọ́ àwọn èèyàn tí mo ò kọ́kọ́ rírí láyè tèmi náà àǹfààní fún mi àti àwọn èèyàn tájọ wá. Mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún àwọn tí ó organize ètò yìí nítorí pé ní ó jẹ́ ká mọ rírì Yorùbá. Mo dẹ̀ dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún àwọn tíṣà wa tọkọ wa sí ibi báyìí lónìí. Mo wá fún program yìí láti wá show talent mi kémi náà káyé lè rí mi. Program yìí ó ń gbé àṣà ilẹ̀ wa jáde, ó ń sọ̀rọ̀ nípa àwa Yorùbá, nípa fíìmù Yorùbá àtòrin Yorùbá, ó ń gbé àṣà wa lárugẹ ní Nàìjíríà àti lókè òkun. Inú mi dùn gan láti wà ní bíbá ilé ni torí ó fún wa ní ayẹyẹ láti fi ẹ̀bùn hàn ká fi ẹ̀bùn hàn fún gbogbo àgbáyé. Inú mi dẹ̀ máa dùn tí ìjọba bá lè jẹ́ kí program yìí kó lọ sókè sí.
èdè Yorùbá táwa ò kàkún yìí òun làwọn òyìnbó wọn fowó kọ́ ń bí wọ́n ń kọ́ ifá tiwa wọ́n ń kọ́ èdè wa ó wù wọ́n láti jẹ́ àwọn orúkọ wa tí kò jọ á lójú tẹ́wọ́n ra àwọn àmì ìsìn tó bá ní Adéyẹmí ìdípò kókó ní Adé ADE akọ ní HIDY gbogbo kí wọ́n yẹ bí kò yàn á sá fún Yorùbá ṣá. ṣe rí ẹ̀yin èèyàn mi ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká padà sí èdè wa èdè Yorùbá èdè Yorùbá ṣe rí àwọn tẹ́ bá rí ìsìn àwa tá à ń ṣe eré Yorùbá àti eré tá a pè ní indigenous film a ti ń padà sí àwọn èdè wa ó ti kúrò ní Haúsá Ìgbò àti Yorùbá àwọn Ìgalà wọ́n ń ṣe fíìmù ní Ìgalà àwọn Ẹ̀dó àwọn Kogi Benin wọ́n ní ṣe fíìmù ní èdè tí wọ́n gangan ṣóyè yìí sìn so kí gbogbo wa ká padà sí èdè wa ká máa ṣe ká gbé èdè wa ní arugẹ èdè Yorùbá ó dùn. ẹnìkọ̀ọ̀kan wa bá ti ní ìgbàgbọ́ wípé Yorùbá la fẹ́ máa fi kọ́ ọmọ wa nínú ẹ̀ náà ni àṣà Yorùbá ti máa jẹ jáde ní tabawo dáadáa àwọn iléèwé náà nísìnyí wọ́n ti ń gba gbogbo ohun tá à ń sọ yìí wọ́n ti ń gbà láàyè wọ́n ti ń gba eré òṣùpá láàyè kódà wọ́n ti mú lọ́kùnkúndùn débi pé wọ́n ti fi ṣe ìgbagagbága láàrin iléèwé sí iléèwé tí ìyẹn bá ti tẹ̀síwájú a mọ̀ pé láìpẹ́ ọjọ́ ìdùnnú ni gbogbo ẹ̀ ó jà sí. Yorùbá ṣe kí ni ó ṣe kókó ká tó wá dúpẹ́ lọ́wọ́ gómìnà wa tẹ́lẹ̀ ọ̀gbẹ́ni Ambode tó wá sọ Yorùbá di pọ̀dandan ní ìlú Èkó láti jẹ́ pé kí wọ́n máa kọ́ láti ìbẹ̀rẹ̀ pẹ̀ títí dé gbogbo dé iléèwé gíga eléyìí sì ràn wá lọ́wọ́ torí pé wọ́n kàn pánsìn à ń sọ Yorùbá ní gbogbo iléèwé wọ́n dẹ̀ ti yẹ ọjọ́ kan ọ̀tọ̀ sí ìyàtọ̀ ní gbogbo iléèwé tó yẹ pé a gbọ́dọ̀ fi sọ Yorùbá lára iṣẹ́ àwọn akọ́mọdé náà ni pé a ti túmọ̀ orin ògo orílẹ̀-èdè wa sí èdè Yorùbá gbogbo eléyìí ṣe kí ni ó ràn wá lọ́wọ́ a dẹ̀ ń kóra jọ à ń mọ kí ni àwọn ọ̀nà tá a lè gbà láti tún àṣe àtúnṣe gbogbo àwọn kùdìẹ̀kudiẹ tó ti dé bá èdè Yorùbá tó yẹ kí ni àfẹ́ kó ṣe kí ni àfẹ́ kéde yìí ó kú.
kúkú náà bẹ́ẹ̀ lẹ́nu pàkóso olórógbó ọlọ́jà ológbò olórùjá omi o bàbá olùkọ́ sàyàrá náà akatabuya jàre oko. mo ní o ẹnì kankan ló wà onírìjà sọ̀gbó táyà tọmọ sọ̀gbó èṣù láàánú ògiri oko onílé tọ́jú kọ̀ọ̀bí onílé oríta àwọn àgbà àrídá ẹ̀bọ̀n àti jẹ́ látọ̀ pa ètù bá ṣe ní ọ̀gá lórí ìlú ọ̀sẹ̀ èṣù oníṣẹ́ nìkan kọ̀ èṣù oníṣẹ́ wá tẹ̀mítẹ̀mí tààrà o èṣù láàánú ògiri oko ó débi onígbígbé sunmi láàárọ̀ òyà àtìmọ̀ sùkú ó débi ẹlẹ́kùngbé sẹ́kù láàárọ̀ òyà àtìmọ̀ sẹ̀dẹ̀ alára àgbà àrídá èṣù onídàálẹ̀ ìwàlú o táyà tọmọ sọ̀gbọ́dé o olù ọkọ̀ ìyá o àgbẹ̀nà gẹ̀ẹ́gẹ́ pàdé lọ́nà o. Oya mo ní Ṣàngó o, ẹnìkan ìbínú sí bá Ṣàngó, ẹgbẹ́ bínú sí bá Ṣàngó, ìjànà ni wá lórí ìjà Ṣàngó, ẹ má fi igi Ṣàngó dáná, ẹni bá fi igi Ṣàngó dáná o. Onílé ọlọ́run àti àrà, a ò ní rí ìjà Ṣàngó, àrà ò ní sọ pa wá, tẹ̀bítẹ̀bí taratara tọmọtọmọ, tiyetiye. Ṣàngó dé o, òrò ọgbọ́n ya o, àgbẹ̀nà gẹ̀ǹgẹ̀ pàdé lọ́nà ogbó. Ṣàngó dé o. Ó bẹ̀rẹ̀ láti inú ilé wa ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ara wa gan tẹ́ bá wo èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí nínú ilé mi wọn àti bí ìyàwó mi tàbí ọmọ mi dá kó sọ fínrìntìfínntìn kó wọn bí kankan nu wọn dá tó bẹ́ẹ̀ tí wọ́n bá sọ òyìnbó wọ́n yà lè máa sọ ní ilé ìwé nílé ẹ̀kọ́ tán ti ń kọ́ wọn tí wọ́n tán bá ti dé ẹnu ọ̀nà ilé wa báyìí wọ́n rọra bo fínrìntìfínntìn yẹn mọ́lẹ̀ kó yẹ báwọn náà kàwé èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí gíráduwétì ni mí ṣùgbọ́n mo mú àṣà Yorùbá lọ́kùnkúndùn kò sí ibikíbi tẹ́ ẹ ti rí mi ó mọ́ mi lára débi wípé tí mo bá wọ shirt and trouser máa fi fìlà lé tí mi bá fi lábàǹgádà báyìí lé máa fi ètí máa tẹ̀ kọ́rọ́dọ́ lé ó ti ń yé yín nìsín ìyẹn ni ó fi hàn yí pé ìgbélárugẹ àṣà ti wà nìyẹn láti sìn lọ ẹ jẹ́ kí gbogbo wa ká máa sọ fún ọmọ wa tó bá jí ètò jọkùnrin kó dọ̀bálẹ̀ kó ní bá mi ẹ káàárọ̀ ètò bá jí obìnrin kó kúnlẹ̀ kó ní bá mi ẹ káàárọ̀ òun náà wà wọn gbèsè dáadáa alájí àjíbí oríire ọkàn kèyọ́ dáa fún ọ ìyẹn ni a fi lè gbé àṣà Yorùbá lárugẹ. àwọn àyàmẹ dúdú mẹ́ta lẹlẹ mẹ́fà ìmọ̀ ìlànà gómìnà ọ̀ṣọ̀rẹ̀ níjọ́ ogun jẹjọ ọ̀ṣọ̀rẹ̀ ní gbìyànjú àwọn abaṣọ lamọ̀lamọ̀ ní ìhó gómìnà bàbá rẹ̀ ní ìhó dàmí láti ní ìhó pèsè ìjàmọ̀ lè dàgbẹ́ ẹ̀wẹ̀ ni. ìhó àwa lẹ́yìn ìhó. Yeah.